fẹ́ mi tàwọn fámìlì mi. ìyàwó dákun ìyàwó ò ní sórí ibú kí ló dé tó wá dérú ọjọ́ òní lọ́wọ́ àṣìbá ẹ̀ fún wa ìwọ tó jẹ́ pé a ti fi ilé pọtí àfọ̀nà rókà ká lè dọ́ lójú báyìí láti mú ọ wá nù ilé àbúrò mi. kí ló dé ṣé mo ṣe ọ ní. ṣé mi ni mo ṣe ọ ni àbí ìyàwó mi àbọ́mọ mi. ẹ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe mí kí ló ṣe mí. ó mà ṣe o ó mà ṣe o. ìwọ lọ kí ni kí n ṣe. kí ni nǹkan tó ṣe fún bọ̀bọ̀ ìgbọ̀ngàn tó fi bìlíìfì pé òun máa sọ ẹ́ di punch bag tó máa lù ẹ́ lálùkìlẹ̀ every time. mi ìkúkú ṣe nǹkan kan fún un kó gbọ́dọ̀ rí ọkùnrin kankan pẹ̀lú mi tó ń béèrè àdírẹ́sì àbí nǹkan á kàn bẹ̀rẹ̀ sí lù mí ni. tí ó ti máa ní bọ̀bọ̀ yìí o. ọ̀rẹ́ mi nǹkan tẹ́mi máa sọ ni pé bóyá ká tẹ̀lé ká lọ bẹ̀bẹ̀ bọ̀bọ̀ yẹn ká bẹ̀ ẹ́. ká ló fẹ́ lọ bẹ̀bẹ̀. èmi àti ẹ̀ ọlọ́run ò jẹ́. ó mọ̀ ìṣẹ̀lẹ̀ àárín wọn máa. èmi á tẹ̀lé ẹ lọ bẹ bàbá olórí burúkú yìí hàn dán yìí wọ́n bó ṣe ṣọ̀rẹ́ wọn náà. mo rè mi ò lọ o. mo dẹ̀ wá ṣọ́ pé bó ṣe fún ẹ máàkì lójú ó wà lára ẹ náà. àbí ìgbàgbé náà. jù bẹ́ẹ̀ lọ já lọ bá bẹ̀bẹ̀. ìyẹn wá lórí ká lọ bẹ̀bẹ̀. já lọ bẹ̀bẹ̀. jọ tó bá pa ńkọ́ kí la fẹ́ ṣe. àwọn méjì lọ fara wọn ò lè para wọn. èmi ò lè tẹ̀lé ẹ lọ èmi ò lè tẹ̀lé ẹ lọ rìn ní òṣì ìníkíní tó bá wá fẹ́ sílé tọ́jọ́ kí ló máa fi ṣe o. tí wọ́n bá ní ò lọ èmi á lọ alájẹ tó tẹ̀lé mi a máa tẹ̀lé ẹ láti ṣe ìyàwó sára á lọ bẹ̀rẹ̀ lẹ́yìn tó lọ tó ẹ tún lọ bá bẹ̀rẹ̀ ọlọ́run ní jẹ́ kémi rí ìyàwó. bídùn kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. bọ́dá láàrin ẹ̀yin la wá rí lórí ọ̀rọ̀ ìbídùn agbógbó nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín so a dẹ̀ wá láti wá bẹ̀yìn ẹjọ́ ẹ bá wa dárí ẹjọ́. bẹ́ẹ̀ ni lóòótọ́ ọkùnrin láàrin ẹ mọ̀ pé ọmọdé ò ní mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ àní obìnrin ni wá a lè gbọ́n tán ẹ máa tolerate wa ni ẹjọ́ torí Ọlọ́run bá wa dáríjì ẹjọ́. anyway bọ́dá láàrin kẹ́dẹ̀ máa wo mo mọ̀ yín dáadáa o mo dẹ̀ mọ̀ ìbídùn dáadáa mo mọ̀ pé ìbídùn ló máa jẹ̀bi ọ̀rọ̀ yìí nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yẹn ẹjọ́ ẹ má bínú ẹjọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yẹn ẹjọ́. wọn ló dẹ̀ bẹ̀ wọ́n náà. ẹ má wọrí èmi tiẹ̀ ti dáríjì mo ti dáríjì ẹ̀. ẹ ṣe. the only thing tó kàn wá ń bẹ̀ ni pé in 4 months. bọ́dá láàrin aláyé. kí mo gbọ́ tó sọ. 4 months láti wá ṣe kéde. láti wá ṣe kí ni mo ń bẹ rí. láti wá bẹ́ẹ̀. you dey craze no dey touch me I say no dey touch me for the talk. wait kó wá padà bẹ́ẹ̀ ní 4 months. so bẹ́ẹ̀ tí ìfọ̀ fún big brother house ni. you wan come back now after 4 months if I give you start. bobi àwọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ ebi wá sí ìlànà bẹ́ẹ̀ mi ò láyé rárá ló kú ẹ̀jẹ̀ bó ṣe wèrè máa bójú ẹ̀jẹ̀ ni. you dey craze me you beat woman you call dey talk rubbish. you dey craze. No, they beg me. After 4 months, babe, calm down. Sister Sean, in the first place, mo rí kan sí ìbídùn tó rí lára guy. Àwọn ìtàn ó bẹ̀ wọ́n sórí bí ti Ṣàngó. Because èmi ò rí mo wá látòkè délẹ̀ mo wá mi ò rí. Kókùnrin máa ná obìnrin. Is that animal? Ẹ̀rọ kan ni guy yìí mẹ́. Ó ti tó náà. Wọ́n yìí ká tó tó guy ni. Ó ti tó ẹ. Ìbídùn ṣọlá yé ẹ. Ìwọ kó gàǹgà àwọn aṣẹ́wó wá sí. Ó ti kú. Tala tẹ́lọ̀. Okay, what's up? Okay. Ṣé kò sọ fún ẹni tí jáde kò sí nílé. In fact gan àtàná ló ti jáde. But so possible kí
Cynthia jáde kó má gbà wọ́n jọ̀dọ̀ mi kọjá because mo ti ń dúró de pé a kọjá màá rí i bó dẹ́ pé fóònù ẹ̀ kò gbé. The thing is bóyá ńgbà tí ó kọjá ọ̀dọ̀ má lò tí battery phone. Kúnlé má bínú jàre èmo ní tí ẹni ọkùnrin bá béèrè mi kán sọ pé mi ò sílé. Kí èwo kan tó ṣe má bínú ikọ́ tó ná mi ni mo ṣe o iṣẹ́ tó ná mi gbogbo ni mo jẹ́. No, it's okay, it's okay. Ó tó jà lọ. Bí ẹ ti dàrú. No, kí ló fẹ́ kí wọ́n máa kó máa rò pé èèyàn burúkú ni wá nìyẹn o. Oníṣòro ni gẹ́ọ̀ yẹn o mi ti ẹ̀ kò mọ̀ ọkọ tó ń ṣòwò gan pàpà. Tí wọ́n bá ti gíjà níjọ́ mi kó wọ́n rán mi iṣẹ́ òṣèlú mi gbọ́ tí máa jáṣẹ̀ nílé. Àwọn kí ló ojú wo ni kí ló máa fún mi? Kó àwọn àníyàn burúkú àbí orí ẹ̀ ni. wọ́n dẹ̀ wọlé onílé wá ètò ìdìbò tó tó yìí fọ́mọ tó bá ló mọ bá lẹ́sẹ̀ tí yóò bá lẹ́sẹ̀ tó lọ́ọ́ bá nígbà ìyá nǹkan ọlọ́mọ jẹ́ fojú sunkún ọmọ mi ní fojú sunkún kankan nù yín lágbára Ọlọ́run ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bàbá yìí ṣe ìyanu ó ṣe ìyanu fún mi bàbá dáadáa ni ó jọ mí lójú kò tó yìí ní ẹlòmíì báyìí tó ti máa pa gbogbo fámìlì wọn ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run. Mami ẹni kọ́kọ́ lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kódà ẹ̀mí kan dúpẹ́ ẹ wo nǹkan tó ń sọ di ànìdá ó lè na àwọn bípò yẹn ẹ má jẹ́ kí n parọ́ tán yìí nǹkan tó ń jí wọ́n jí nǹkan mi lọ wọ́n jí nǹkan mi o kò lè yé yín ni o màmí kò lè yé yín. gbogbo tó lè mú kan jí kí ni wọn bá jí bọ́jú owó pátápátá ìwọ̀n ají góòlù ìyàwó ẹ̀ ọlọ́run àbóyin láṣìírí ẹ̀ fira mi kí ni ìyẹn ìgbà tẹ́mi wà lèèyàn ń sọ wípé wọ́n jí gbá wọ́n jáwó tí ò bá sẹ́mi ṣéyàn máa rántí gbogbo wọn yẹn mo ní mo fẹ́ wá sí hospital wọn jẹ́ kí n wá ni àbúrò ẹ̀ ló takú wípé kì í ṣàjókòó mi kì í jókòó mi mo tiẹ̀ dúpẹ́ ọpẹ́ ni ẹ bá lọ sí ṣọ́ọ̀ṣì kẹ́ lọ ṣe thanksgiving fọlọ́run ni fọlọ́run ó ṣeun ó ṣeun ni o torí tàánú ẹ̀ dúró títí láéláé. Màámi ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ fojú sunkún mi. mo dúpẹ́ o. Rebecca ńkọ́. ó wà lé ń bẹ̀ òun náà lòun fẹ́ wá sọ́dọ̀ àti òun fẹ́ wá sọ́dọ̀ mo ń ṣe bí wọ́n ló lọ dúró ti lọ hospital ti rìn jẹ́ kí mi gan fúnra mi kí tiẹ̀ lọ fojú mi rọ́mọ mi. Màámi ẹ jọ̀ọ́ jẹ́ kí Rebecca wá sáyẹ̀nsì mo ní ìdí ẹ̀gbọ́n gangan lélẹ̀ á lè máa bá mi dáná ọpẹ́lọpẹ́ wọn ni òun ló ń sóúnjẹ fún mi ṣẹ́gbẹ́sẹ̀ ṣe wá sí òun ń ro mí burúkú òun ń ro mí. màá ní kó máa bọ̀ ṣùgbọ́n ó gbé bẹ́ẹ̀ bá dé ní bá dé á máa bọ̀ kò sí wà tó ṣáà ń jẹun ṣó ń jẹun ìyẹn ló ṣe kókó jẹun kó lo oògùn tó fún ẹ lọ́sibítù o orí mi ò ní gbàbọ̀dé o ẹlẹ́dàá mi ò tí ò ní jìyà ló bá mi fún ẹ lálàáfíà mi ò jẹ́ kọ́rẹ́ mi mú o dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́. Baby, kí ló dé? Been a while, is this you? Yeah. Oga, ibo lo lọ láti join. Alongside dancer country, mo lọ hustle ni. You know to be a man is not a day job. I need to hustle now. Oga, we be doing that. Láti gbà yẹn. Me say anyway. Ọmọ wo mo ti yàtọ̀ gan mo ni ko fún ẹ. You look so more beautiful girl. Ọmọ tu ṣu ni. Mo miss ẹ gan. Ṣé ibi tó gbé ilé yìí? No, the boyfriend mi ni o. Meet my boyfriend. Okay. Hello. I'll give you a call there. So my face idiot ni ẹ. So my go stupid. Why tó fi máa tẹ̀lé lọ? Ìranù tó wà lórí èyí tí mo ti yọ kúrò látijọ́ yìí kò kúrò. Obìnrin so kò jí tán ilé treat yín báyìí. Hey man, what's this? It's just a friend. A friend. No hug. 3 times, more than 3 times I say.
o ti mad. Láre mi ò like mo like why you are mad too. Láre. Wọ́n ẹ̀kọ́ ẹni. Wọ́n ẹ̀kọ́ ẹni. Daddy, stop now. Kí ni problem ẹ? Wá kí ló ṣe náà? Sórí pé obìnrin ni sọ fẹ́ pa ni. Ìyàwó ẹ ni, ìyá ẹ ló bí. Ṣé ìyàwó tèmi ni? Ṣé ìyá ẹ ló bí? Sọ ti pin dọ́dọ̀ ẹ ni. Kí ló ń ṣe? Báwo ló ń sọ̀rọ̀ báyìí? Báwo ló ń sọ̀rọ̀ báyìí? Ọmọ báwọn ti yà wá. Aláì ṣé mo fẹ́ rí kúrò ní ìjọ kí ló ń ṣe lè? Ẹ this way. Ọ̀rẹ́ ti yé mi. Ojú ọ̀rẹ́ ti yé mi. Abẹ́dà kò máa ń sùn. Dàrú ni wo ọ̀rẹ́ mi mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mi ò fẹ́ rí ọkùnrin sójú I hate them I don't want to see them. Gẹ́gẹ́ gbogbo ẹnu ẹṣẹ́ ọ̀fẹ́ rọ́kùnrin kí ló wà lọ club nígbà tó fẹ́ rọ́kùnrin sójú kí ló wà lọ club tó bá jẹ́ pé mo wà bẹ́ẹ̀ lánàá ni bó ṣe lọ sálọ yẹn mo máa mú ẹ dúró ni police station ló máa sùn. Ok tí bá wà ní club tí bá lọ sí club dandan ni kọkùnrin bá mi jó. Ẹ kí ló tọkùnrin rẹ bẹ jó ọ ṣe dúró ní ẹ̀kọ́ máa jó. Wọ́n ṣe tí wọ́n kí ṣe tèmi lọ́dọ̀ that is it. Àánú ẹ ṣe mí ẹ
ẹ̀wọ̀n ló fi ń ṣeré yẹn Cynthia. Ẹ̀wọ̀n ló fi ń ṣeré. See, to be honest, lórí ọ̀rọ̀ Cynthia, if you guys can talk to her, tí ó dẹ̀ gbọ́ tó gbà sí mi lẹ́nu, màá tọ́jú ẹ̀ jù kan tẹ expect lọ. I really want to marry this girl. Kì í ṣe pé bí àmọ̀kọ́ fẹ́ fi ṣeré. Uncle, ọ̀rọ̀ yín ò yé mi o. Ládùúrú gbogbo nǹkan tí Cynthia ṣe fún yín ní the other time yẹn ní club. Ṣé kò sí ọmọ mi ni? Kò sí ẹlẹ́pọ̀n ta. Ṣé òun nìkan ni? Ẹ wé lò mí. Baby, jẹ́ kí n kọ́ mi láàrin yẹn. Ṣé orí nǹkan tó sọ yẹn ó wrong? Pàdí mi tó ń wò yìí, ó fẹ́ fẹ́ Cynthia ni. Yes. Tọ́pọ̀ ẹ fi Cynthia ṣe olóṣù ẹgbẹ́ ògiri ni. Màá ti sọ fún pé kó gbàgbé ẹ̀. Sí, jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Bó ṣe wà ẹ́, kò lè jẹ, kò lè mú látọ̀tọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ní club. So anything tẹ́ bá lè ṣe láti fi ẹ̀ pàdí mi, afẹ́fẹ́ níṣu lọ́kà ni. So ó ní láti padà wá láti máa fún yín pressure kẹlẹ̀ ẹ̀ bẹ̀. Bó Ẹ jọ̀ọ́ ṣé mo lè kọ́ mi? Of course. Ẹ má làágùn jìnnà. Ṣé mo pé mi àtàwọn ọ̀rẹ́ mi jọ ń gbé ni? Yes. Kọ́kọ́rọ́ tó tú wọn, kọ́kọ́rọ́ tó dé wọn, oníkálukú ni mo mọ kí wọn. Wow. Yes. Okay. Màá sọ ti Cynthia fún yín sìn. Ṣẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi, ọ̀túnla ni birthday yẹn. Ìyẹn Cynthia. This is Motula. Yes. How? Nǹkan tí ẹ lè fi mú ni wípé bóyá kẹ̀kọ́ wá ṣe surprise package fún, bóyá kẹ wá ṣe surprise fún birthday kó bá jẹ́ nǹkan kékeré lẹ́ra. Ọ̀rẹ́ mi like gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àbí ó like gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tẹ́kọ̀ tó bá rí ó máa gbàbẹ̀ straight ni mo trust Cynthia. Thanks so much. Ṣé orí kọ̀kọ́ tó sọ yín sìn meanwhile mi ò dẹ̀ mọ̀ pé ọ̀túnla ni birthday mo kàn rò pé bóyá ti wàá bá yín sọ lásán ni but kan tó sọ yẹn ó kéré gan we will surely do that but tí mo bá wá ṣe tán tí Cynthia bá gbà fún mi tó kàn sọ pé yes lásán màá tọ́jú ẹ̀yin gan fún alára yín as in no don't get it twisted I'm talking about money no why do you think they're calling me gender money why màá ṣe gbogbo kan fún yín I still have you guys account number I have your account details account number yẹn fún yín no I have it no kí delete messages you wire down stuff to them tomati shetan enjoy thanks so much I really appreciate thank you So we'll be expecting you tomorrow, right? Okay. God, Deal. Bye. Thank you. Cynthia, ó dé wá dáhùn tó ń béèrè lóhùn. Cynthia, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Cynthia. Happy birthday to you. We wish you merry happy returns of the day. Long life and prosperity. Hooray! happy birthday. Happy birthday to you. Congratulations so much. Thank you. I really appreciate this. Thank you so much. To prove my love to you, this is the little gift I have for you. Just manage it for me, please. Take it now. Thank you. Okay, nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Ẹ mọ̀ pé mi lẹ́ MC. Of course. So, I move closer to her. Very snappy. True. Yeah. Okay, like Come on now. Like, oh, wow. Wait, are you mad? Cynthia, what is... Why will you be touching me? Are you mad? What is Cynthia? Cynthia! Well, kàn lè wá nílé kẹ má ní misunderstanding. Tí mo bá ní àwọn nǹkan tó ń bí inú pé mi ò mọ̀ gbà bí àmì láìdí ẹ̀rọ ní pàpà. Tí mo bá tún wá ní pé nǹkan tó ń bí inú tẹ̀ sọ̀rọ̀ tó wà lẹ́yìn
pé ó yé mi àti pé mo tún tán àlàjì at the same time because èèyàn tó lọ́rọ̀ tí nǹkan yìí ṣe lórí wọn ló jókòó yìí years back nígbà táwọn sọ. ṣọmọ àjẹpẹ́ láyé sórí ìjọra. ẹ̀yin guys ẹ máa kú gbádùn àṣeun tó ṣe mi ò ṣàyẹn ọjọ́ ò lè máa fi gbogbo lifestyle yìí lẹ̀ tẹ́ ẹ fàyè yín fún Jésù ọba. ta ló ń jẹ́ Jésù àbí orúkọ olùgbọ́. má sọ bẹ́ẹ̀ mọ́ Jésù lọ́ba tó ń gbanilà ó gbà wọlà ó gbà ìmìlà. yàrá gba Jésù ìyá Jésù wà. kí ló máa ń ṣe yín gan báwa wá disturb wa náà báwa wá disturb wa bíbá náà tá a bá ń ṣe fàájì wa sí sọ ara ẹ ó yẹ kí ló dá ẹ lójú gan pẹ̀lú gbogbo nǹkan tó ń fọ yìí kí ló dá ẹ lójú mbẹ. Jésù kú fún èmi àti wa àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ̀jọ́ jókòó ìwọ tọ́lọ́run wò kò tọ́ Jésù tí mò ń sìn kò tọ́ wò wàá mọ ìgbódùn bíi rìn tọ́ Jésù wò. Jésù tó ju tí mo mú yìí lọ ọlọ́gbọ́n òótọ́ kí ni wò ni tí wọ́n tó bá mú tó tọ́ wò wàá fi Jésù yìí lẹ̀ wàá mú yìí. gbàgbé mo tó fún ẹ. irun sísá yìí sìn kò sí nǹkan tó pàdé ń bẹ̀ pẹ̀lú bó ṣe rẹwà tó yìí kọ́ join mi kájọ preach ọ̀rọ̀ náà fún yín. ìyá Maria àwọn ò ní time fún Jésù time à ń ṣayé wa lọ́wọ́ ẹ jáde pé time tẹ bá wà fàájì là ń ṣe ó ti yé yín sórí lẹ́ṣọ̀ tí wọ́n ní lọ́la èmi ò ní lè lọ oní pati kọ́ tẹ́mi bẹ́ẹ̀ lọ kùkù túwa. àjọ lọ yìn àdàmójú ni Jésù bá wa ṣe tiẹ̀. Ọlọ́run adáríjì ẹ̀ṣẹ̀. ẹ̀yin wá ń bí. Jésù. ayé lọ jáde eléyìí ò ní ìṣòro tó ń lọ. máa padà wá preach fún yín ẹ fààyè Jésù nífẹ̀ẹ́ yín. ẹ ti mísì ọ̀nà ẹ ti mísì àwọn ọ̀nà. gan nífẹ̀ẹ́ yín bless you àwọn gan nífẹ̀ẹ́ yín ìyá Jésù. ẹ wo bí lókè ẹ ká wo bí ká má ká pàtẹ́rẹ́tì ká sọ òyò ọ̀rọ̀ Jésù tí ó kẹ́yìn sọ tẹ bá wo gbá iyẹ̀ tó wọ̀ yẹn ó kàn wà àpò sìmẹ́ǹtì ni o nǹkan tó wà nú àpò yẹn ó bá ó ti kò rí kí ló ṣe ló fi bù ú. ṣe wọ́n yẹn sọ Jésù mú kàn ṣọ mo tún nínú sí ṣé nǹkan tó wọ̀ sí orí yẹn pé ṣe òrí ni nǹkan tó wà bẹ́ẹ̀ bá. Holy is the Lord, holy is the Lord, holy, 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 holy is the Lord. Prayer, let's thank God for what He has been doing in our life. Prayer. Father Lord, in the mighty name of Jesus, oh Lord, bless you. God, thank you for the protection of our life, Lord. Father, your name is Lord, blessed be your name, oh Lord. Thank you for everything we're going in Jesus' name. We pray for protection upon our life, Lord. For in Jesus' mighty name we pray. Amen. Can't be flat, no. Can't on no. Go forward, campus. Àdúrà. In the mighty name of Jesus, oh Lord, we thank you for everything that we do. We pray for your protection. That will be that exalted one. Thank you for everything you've been doing. Lord, appreciate your name. Blessed be your name. Blessed be your name. Hallelujah be your name. Lord, we bless your name. We glorify your name. Blessed be your name. We say thank you. We appreciate your name. We appreciate your name. In Jesus' mighty name we pray. Amen. Amen. The mighty name of Jesus. Sọ̀kọ́ tí mo sọ ni àmọ́ ẹ̀dá ní àbíbá ìṣẹ́gun ọ̀pọ̀ àríjọba. Ó tún mọ̀ pé mi nílé tẹ̀lé mi nílò pẹ̀lú ẹ̀ cause èmi gan ti fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀ yeah mo fẹ́ invite ẹ fún fellowship program yeah so mo ti fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀ mo bó wá join mi fún 7 days prayer tàfẹ́ ṣe. Níbo ni ẹ? Níbi ìbá ní campus. Níbo ni ẹ? Ní campus yeah and I'm the head of it. 7 days. Yeah, 7 days prayer and fasting. Ìyẹn wà dédé ọ̀. Reason rẹ̀ alákọ̀ọ́kọ́ náà tèmi ò bá ti jà mi ò ní ọ̀sà ṣùgbọ́n àrẹ máa ń ta mi.
ìyẹn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí mi ò bá sùn rárá máa fẹ́ tì mí ó ṣe jẹ́ ká pọ̀ tí ìbọn kò gbò tèmi ìlú wa lẹ́kọ̀ọ́ tí nípa ìgbà. Mélòó ìjọba mo ti fẹ́ dé? Let's just prepare for it. We just soon, but very, very soon. Ó dẹ̀ máa dà kó bá wa níbi gidi. Just 7 days virgin now. Ilé yóò pọ̀ jù. 7 days virgin náà pọ̀. Ẹ ṣe àárín 7 days náà wá dé ni. Anytime lọ́lọ́run lè jọ sí. Bàbá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àlè gan. Ó lè dé sí wa. Àárọ̀. Wọ́n á jẹ́ kí n graduate mo jẹ́rìí wọn. I'm going to join you in this. We will do this together. Wá sọ̀fọ̀ ìdí o máa ń wọ́ọ̀rì mi. Mo ṣe wá gan-an ṣe ń kùn mí. Àjọ máa ṣe fídíò yẹn. We are in together. Don't worry, you will enjoy it. Yes. So it's just the opposite of her. Ẹ wo bọ́dá Kúnlé, enough is enough. Gbogbo wa ti dé ìwò ó ti tó gẹ́. Kí ló dé ṣóun nìkan ni? Disgrace yẹn ti pọ̀ jù. Tá bá lọ sí club, same attitude yìí ni. Èmi àìsí láti conclude máa dà pé àbágbé mọ́. Tẹ́bà dé nǹkan tó lè ṣe fún wa ní ìjẹta. Bàtà lọ sí train. Tó bá jẹ́ wà ń bẹ̀ ni, ojú kan á gbà yìí tì. No. Èmi àìsí láti make up mind wa. A lè continue láti bá gbé. No. A lè continue ẹjọ́ tó ti lọ. Ṣẹ́rí, a máa ní orí bíbẹ́ kọ́ lóògùn ojú fọ́. Tí ẹ̀yin bá kọ́lẹ̀, ìwọ kọ́lẹ̀, ìwọ náà kọ́lẹ̀, ta ló wá fẹ́ trust tó lè bá sọ̀rọ̀? Bọ̀dá Kúnlé, ẹ ṣáà rí pé voice mi ó ti cease torí ọ̀rọ̀ yẹn ni. Ṣé rí ìgbà tá a wà ní school? SU tó ń behave, àsìkò tó fẹ́ lọ lé ọkọ lélẹ̀ ó yẹ kó lè change. So why tó wá gbé ìwà ọmọ ìta wọ̀ nísìn? Nǹkan tí mo tọ́ láti sọ náà nìyẹn. O ṣàlùjókòó yìí, àsọ lẹ́yìn ojú àti sọ yìí, mo lè ṣọ́pù náà fi tára ẹ̀ gbọ́. Tó wá ní pé ọmọ mápa mi tó bá ti dọ̀ má para ẹ̀ wàhálà àti bọ̀ tẹ́ ń bọ̀ nìyẹn. But in our case I believe we can work something out. Ẹ jọ ẹ jẹ́ ká dúró tì. Anyways, K, ìwọ ni mo bá lọ́rọ̀. Ṣé o ní fẹ́ kó bá mi bá a sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́? Yes. Ṣé o ní bó ṣe máa ń embarrass wa kiri? I don't like it. Ó ti ń pọ̀ jù. Just getting too much. Anyway, ṣe mọ̀ nǹkan tí màá sọ fún ẹ. Èmi mo gbàgbọ́ yín sílẹ̀ yìí. Tó bá fi lè fún mi ní ẹ̀rọ attitude. I'm telling you, màá ní kó carry ẹ̀kọ́ wọn lọ ní kó yẹ kí n ní peace of mind. What is it? Ẹ jọ, mo fẹ́ bẹ̀rẹ̀ nìkan. Ẹ jẹ́ ká pawọ́ pọ̀. Ká tún ayé ẹ̀ ṣe. Kó lóun lè kọ́ sílẹ̀ nípa tí wọ́n pé àṣẹ ọ̀pá rẹ̀ ṣe. Ìyá Kẹ́mi, ẹ dá lóhùn ọkàn lọ́wọ́ tó bá mú ìfẹ́ tí mi ní sí ẹ ojoojúmọ́ ló máa fàdúrà sí mi. Owó skul tó yá mi ní last time àwọn ọmọ ìwọ má wọrí fọkàn ẹ balẹ̀ èyí tó lọ bá mi gbà owó àjọ tó lọ bá mi gbà ìwọ má wọrí fọkàn ẹ balẹ̀ ṣáà máa fàdúrà máa sìn mí lọ máa fàdúrà sìn mí bọ̀ ibi tí mi ń lọ yìí tó bá fàdúrà sìn mí lọ tọ́lọ́run bá ṣe gbogbo ẹ̀ ní má dá padà fún ẹ. Dáàdì Kẹ́mi ṣé àwọn ìpọ́ ti pé 2 weeks owó olówó mà ní tí mo lọ bá ń yá mi mà wá wàhálà o ẹ ṣe ń promise máa fún ẹ mi ò wá problem o mi ò fẹ́ wàhálà o Dáàdì Kẹ́mi mi ò fẹ́ wàhálà o. mo mọ̀ pé òkè ń ṣaláriwo ìyá jọ̀ọ́sọ ti gbọ́ ṣáà máa fàdúrà àti àwẹ̀ máa fi sìn mí lọ tí bá ń lọ àti tí bá ń bọ̀ ṣe. tí bá gbọ́ ẹni ẹ̀ láìkì mi kò sí wàhálà but problem tí mo ní ni pé mi ò kí ń jẹṣẹ́ ilé èmi ò jẹ́ fẹ́ wàhálà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ dá mi síwájú kẹ́ tó tẹ̀lẹ̀ tútù up to you. Sori mo gbádùn ẹ sori pé o tiẹ̀ dá mi láàmú púpọ̀ inú mi dùn sí yẹn ṣùwárí àtijọ́ tí mi ti wọnú yàrá yín lọ́kàn mi ti balẹ̀ mo kàn rí pé gbogbo nǹkan tó fẹ́ lọ́lọ́run ṣe fún ẹ ọlọ́run dá ẹ pé flatop mi wà ń bẹ̀ round face wà ń bẹ̀ gbogbo ẹ wà ń bẹ̀ ìṣe ni ó dàbí pé èmi gan wà lálùjọ náà ni talk to me. gẹ́gẹ́ bí ṣe sọ lẹ́ẹ̀kan ẹ dá mi síwájú kẹ́ tó tẹ̀lẹ̀ tútù you know what to do. fún mi lákàntì nọ́mbà ẹ náà yẹn kọ́kọ́ surprise ẹ. 20 89 64 96 UBA. UBA. Okay.
ṣé fóònù ẹ wà lọ́wọ́ ẹ ń bí báyìí torí mo ti ṣe nǹkan síbẹ̀. Ó wà ní yàrá. So ibo wà ní ká fi pàdé sí. You have my contact. Okay. Just give me a call. Àtúntò ẹ ló fi lẹ́ẹ̀kan sí. Ṣé ẹ rántí question tí mo bi yín ní last time tẹ́ wá yáwó lọ́wọ́ mi? Ó ní ṣé ọkọ mi ò kí ń ṣiṣẹ́ ni. Good. Ọkọ yín ibi tó náwó ẹ̀ sí èmi á mú yín débẹ̀ lọ́la. Ọkọ tèmi ibi tó náwó sí ọkọ mi ò rìnrìn ìyá sórí ìgbà tó lówó mo mọ̀ ìgbà tí ò ní mo mọ̀ so mo mọ ọkọ tí mo ní. Okay. Má sọ̀rọ̀ ẹ̀ mọ́ please don't say that. Má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ọkọ mi. Tó bá ti di ọ̀la mo máa pè yín máa sọ ní bí tẹ́ máa ti pàdé mi. Bẹ́ẹ̀ni máa pè yín kẹ́ pàdé mi bí kan. Ọmọ àti ọkọ tèmi màá bá yín bẹ̀ torí mo jẹ́rìí ọkọ mi ò rìnrìn ìyá màá bá yín bẹ̀. Ibi ó yàbọ̀ balùwẹ̀ kò sanra ó yá. Ní sùúrù náà àìtí negotiate ayé ẹ̀ ti sọ yìí tẹ́fẹ́ fún mi. Mo ti sẹ́ndì 20k náà. Owó búbà lẹ sẹ́ndì. Àwọn èmi ti fi gbé búbà débi báyìí. 20,000. Owó búbà. Ó dẹ̀ má ṣe bẹ́ẹ̀ yẹn wíwé owó ti ń bínú. 30,000 ti pọ̀ jù náà. Kẹ́fì 30,000 ló ti pọ̀ jù. Ó kí ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀. Máa fún ẹni 10,000 sí. Jọ jẹ́ ká tètè. Mi ò ṣe. 30,000. Kó fi pé 50. Ẹ wò ẹ̀ǹdílé mi ṣé kí n máa lọ ní kí n lọ báwo ló ṣe ń ṣe báyìí náà. Ó yá náà. Ó yá jọ jẹ́. Báwo ni 20 20 89 89 6464 6464 96 96. Ṣé àkáǹtì ti tẹ́lẹ̀ náà? Ní sùúrù ẹ ṣe ní sùúrù náà ní sùúrù máa ẹ jẹ́ kí n lọ freshen up ní sùúrù tátú nìyẹn ní sùúrù wa indomie tí mo request fún lọ gbé wá come in Daddy Kẹ́mi ọkùnrin kò máa lọ́rùn kẹ́. Ìwọ sí mo bẹ̀rẹ̀ wọ́n tó ní kò sówó. Tẹ́ bá rí ọkùnrin tẹ́ rí ejò ẹ mú ejò kẹ wá mọ kẹ bẹ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí olóṣì ni gbogbo wọn. Kò sọ bẹ́ẹ̀. Wọ́n tó lè sọ ní sùúrù mo ṣọ̀rọ̀ fífẹ́ là ń sọ. Kí ló ń sọ? Ṣé dáríjì sí àbújá wà bí? A mọ nǹkan tó ṣe pé nǹkan tó ṣe ò dáa. Ó bá wa dáríjì ó ti aláwẹ̀ kó máa gbé bíbí. Ó ṣẹ̀yìn àbí? No, just tell me, ṣé kò kí n ṣojú àbí? Anyways, èmi ò lọ́rẹ̀ bá sọ. Jọ̀ọ́ torí Ọlọ́run Cynthia, just go in, pack your things and leave my house. I need peace. Please. Máa lọ ṣe tipátipá ni. Ṣé wọ́n máa ń bá ní tán káfa ní tọ́ya ni? Mo ní kó máa lọ. I'm done with you. Jọ̀wọ́, sórí tó bá bínú, ó tó bẹ́ẹ̀, ó tún jù bẹ́ẹ̀ lọ. Because wọ́n ló nílé ẹ̀. Whether they must set our rules and regulations to my governor there, you know. To buy anybody, to buy tase aggressive, well, you have the right to do and undo. But can you call me fair? Could you clarify? Nǹkan tó ń bí ẹnu gangan àbí nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ ṣe ní pàtó gangan tó fi ní kó máa lọ this particular time yẹn ní fẹ́ mọ́. Tó bá rí nǹkan tó ṣe, ò ní believe pé Cynthia ó ti da àárín ọkọ àti ìyàwó ní company tá wà yìí. Yes, ọkọ tó stay. Fine o, màá ṣe o, mi ò ṣe o. Ó dẹ̀ invite ọkọ lọ sóòtẹ́ẹ̀lì. Ó dẹ̀ pé ìyàwó kí ìyàwó bá wọn lóòtẹ́ẹ̀lì. You won't imagine pé àwọn méjì báyìí kásán àtàwọn méjì. Ilé wọn ti dàrú báyìí. Wọ́n wá ní kí n fi sílẹ̀. No! No! Cynthia should leave my house this minute. Yes. Sọ̀rọ̀ náà ṣé ò ṣe ni? I won't deny the fact pé mo set wọn up. I did that, yes.
bàbá yẹn rí mi lé ó toast mi ó dẹ̀ níyàwó lé I have to do that yes mo dẹ̀ ní kó pàdé mi kan mo dẹ̀ set her up I did that yes. bọ̀ kò yẹ kó tí lè tó yẹn. ó tó bẹ́ẹ̀ ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ọkùnrin mo ti sọ fún yín I hate them I don't like them at all. I want you guys to understand. Understand what? You are my friend. Ṣọ̀ngbọ́n kúnlẹ̀ náà ṣọ̀ngbọ́n. You are my friend. Okay. Tèmi bá jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó dé like àwọn ọkùnrin. Now tell me kí làwọn ọkùnrin ṣe fún ẹ kankan. Kúnlẹ̀ ṣó fẹ́ gbọ́. Ṣé fẹ́ gbọ́? Okay. Èèyàn ló pọ̀ ẹṣin lóró. Ẹṣin òdòdó níkà. Voltron kí ló wá le tó yìí tó kàn tiẹ̀ dà mí nínú ro tiẹ̀ bẹ̀ mí wò rárá ṣé ó le tó yẹn ló dé yọ ọ́ mi sí BRT. Honourable mo kàn wò pé iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe fúngbà díẹ̀ àti fún ọdún díẹ̀ tó dẹ̀ ti rí nǹkan tó ń wá. Voltron ọ̀rẹ́ pa mí lẹ́rìn iṣẹ́ mélòó ló tí ì ṣe ọmọ ọdún mélòó ni ẹ èèló gan ló wá ti rí nídìí iṣẹ́ tó fi sọ pé ó fẹ́ máa fẹ̀yìntì come on nígbà tó fi lè múrò èmi yìí tí mi ò sọ pé mo fẹ́ retire kí ló ṣe tó sọ pé ó fẹ́ retire èlò ló ti rí ẹ. ṣé wo mọ ni don't you get it látọdún tó ti ń bá mi ṣiṣẹ́ wá jẹ́sìn lọ sọ pé iṣẹ́ ọdún mélòó ọmọ ọdún mélòó ni ẹ kí ni káwa yìí wá sọ ẹni ìgbésẹ̀ ká fi yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ṣiṣẹ́ ni mo gbọ́ wá fún ẹ I want you to strike a deal for me. Honourable. Okay, birthday Surutu kọ́ lélẹ̀. ó ń ṣe bákan bọ̀ ní birthday ọmọ mi. As I've told you earlier, I'm not interested in any kind of deal anymore. Voltron ṣé kíní tí o ta sí ojú iná ló ti á change sense of reasoning ẹni èmi mo máa dúró síwájú ẹ mo gbé díì wá fún ẹ wọ́n sọ fún mi pé ó wà interested mọ́ jọ́n tó lọ lọ́hùn iṣẹ́ mélòó ló ti ṣe ní ayé ẹ ọmọ ọdún mélòó ni ẹ nǹkan tó fi lè múrò èmi tí mi ò retire how much have you ever seen in your life deal tèmi ń sọ fún ẹ yìí I'm talking about very big deal huge amount of money owó tó wúwo lọ́wọ́ ṣó o gbọ́ ni mo gbéṣẹ́ wá fún ẹ ó yẹ kí wọ́n ẹ dùn ní náà ẹ ṣé ṣọ̀fẹ́ ló máa ń ṣe fún mi ni. Moreover, I don't even know the amount of the deal you are giving to me. Ní sùúrù ara nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn pé òun kì í fara balẹ̀ torí díì tí mo gbé wá fún ẹ lọ́tẹ̀ yìí ó máa bí ẹ tó bá ṣe tó bá sọ pé ó ṣe mí mọ̀ má jẹ́ kí n parọ́ tán ó lè tó ṣì mọ́ láyéláyé. I am talking about over 200 million naira. Iṣẹ́ tó ever ṣe rí nílé ayé ẹ nìyẹn. And I'm ready to part way with 20% of the deal. I'm sure you have never done that before. Oh, ti ṣe ru deal yẹn rí nílé ayé ẹ mẹ́. Kí ló feel? Voltron. 20 million naira. Yeah. My own percentage. Exactly. Alaye 20 million kéré jù nínú ayé just afara jẹ́ ká mọ̀ kọ́ta ń ṣe ó pọ̀ létí owó lọ́wọ́. Ṣé ti gbọ́ àwọn tó mọ iṣẹ́ nìyí ṣíàmà àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí i gbogbo nǹkan tí pàpí ló ń sọ látara ó ń ta sí èmi létí kò yé yín ọ̀rọ̀ táwótáwó kọ́ nílé yìí o ọ̀rọ̀ mílámílà ẹjẹ́ àwo ṣe ó pọ̀ létí owó ń bọ́ di bàbá fílẹ̀. Ọlọ́run Voltron ó disappoint mi wo nǹkan tó mọ yìí sọ obìnrin lásán tó mọ yìí owó irú àwọn tí máa ń fẹ́ gbéṣẹ́ fún gangan nílé yìí mẹ́ẹ̀n. AK dá sọ̀rọ̀ tó wà lẹ́nà. Alaye kí lẹ́fẹ̀ẹ́ kí n sọ kẹ́ ajá tó ti yó kò kí n báyìí tí ò ti yó ṣeré bó ṣe máa jẹ́ nìyẹn Alaye. Ìtumọ̀. Èmi kàn fẹ́ káláyé kan move síwájú kémi ṣe kí nìyẹn kí n tẹ̀lé wọn. Alaye tí máa bẹ dalẹ̀ kí n mọ̀lẹ̀ tí máa da 20 million lásán lọ́wọ́. That's what I'm talking about. Alaye má bínú o mi ti dalẹ̀ o. àwọn tó mọ iṣẹ́ nìyẹn
yóò mọ ọmọ ni ó lọ́wọ́ wò ni kò ṣe máa kúrò nígbà tó bá lọ fẹ́ lọ bá ṣiṣẹ́ kan bí kan. AK baba don't try that. owó ti gbọ́ sà. yóò downgrade nìyẹn. Guys, chief. Yeah. Deal done. Deal. Nice. Back. Nice. Ilé olúwa rẹ̀. Nice one. A ti ṣe lé. Owó kò ní ló jẹ máa wo bẹ̀. No Trump. Má gọrẹ ẹ. Guys, so máa connect pẹ̀lú ẹ̀ náà. Ṣùgbọ́n guys. Chief ẹ̀yin lẹ fún wa ló jẹ ẹ̀ ní wálẹ̀. Ó wá jẹ tí ó pọ̀ yẹn yẹ. Nice. Ọlọ́run. Pause tiwa. Not at all, sir. So my binu mo sáré touch 1 or 2 places. Yes, okay. Back to our deal. I'll be back. Chief, show ìpè ṣá. Yeah, confirm. Nice doing business with you, sir. You're welcome. Alaye ṣé ọ̀nàrẹ́bù yìí ṣógun ọmọ ni. Ó dàbí pé ọ̀nàrẹ́bù yìí on price wa o mi ò understand ó fẹ́ forí ọkà ọmú. Alaye ẹ jẹ́ kó máa yí ọ̀nàrẹ́bù pé anywhere tó bá wà láyé yìí tó bá fẹ́ kàn bùkọ̀ fẹ́ ni o Ọlọ́run bá ń gbọ́ ìṣẹ́jú kan ẹ̀yin kan gbọ̀n Alaye ha anyway. ṣe ẹ tẹ wá mọ̀kàn tó ṣẹlẹ̀ ṣe rí ọ̀nàrẹ́bù Alaye ó dẹ̀ dùn mí fún gan because wọn pe last time yẹn náà olú òṣìṣẹ́ yìí èmi mo ní àfi kí ló ṣẹlẹ̀ pé jẹ́ ká bá Alaye ṣiṣẹ́ yìí pé iṣẹ́ yìí máa fún àwọn náà nìkan táwọn náà fẹ́ ọmọ ọjọ́ ìgbà tó sọ pé ok àwọn máa fún wa ní 20% nínú 200 million tó bá dẹ̀ máa fún wa 20% yẹn that means pé 40 million ló máa jẹ́ tó dẹ̀ tó láwọn máa fún wa ní 20 million kìíní kan lọ́dún mo kọ́ wù pé àkí ló ṣẹlẹ̀ smart mo dẹ̀ sọ fún ẹ lọ́jọ́ yẹn pé ọ̀rọ̀ yóò fẹ́ yé mi bẹ́ẹ̀ tí kò sí wèrè àwọn àṣìṣe yẹn honorable lè downgrade wa wọn ò lè bójú ayé wọn ò tó bẹ́ẹ̀ wọn ò ní wò tán níwájú àwọn ta ni yẹ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ yìí jẹ́ àkọsẹ́ pé ó yé mi lẹ́nu ó dẹ̀ dùn mí gan àti máa bá 9 million nínú almost be 40 million on top waiting. Abolórí burúkú ni Alaye ṣe ní irùngbọ̀n honorable àbíkílẹ̀ pé yẹn tó tí ì ti sí white yẹn èmi nìkan Arizona ti bá mú ya ẹ̀ máa tí ì sí black padà. Ọlọ́run àbóṣe èrè ọ̀rọ̀ wèrè wo ni ṣóun ní beauty ẹ̀ ní ṣóun ló jẹ́ kó fine. ó dùn mí. AK Arizona. Àbá Arizona ló kí yẹn. Tiger. Yes. Smart. Lọ́jọ́ kìíní àná me I dey tell una guy say iṣẹ́ máa yẹ mi ò fẹ́ ṣe mọ́. Una dey tell me say nothing dey happen say this guy owó fẹ́júmọ́ yẹn ní ká lọ ṣe because mo ti mọ̀ for very long time he's a cheat but ẹ̀yin kan wò pé bóyá because of one time money so èmi ń lẹ̀. Guys me I tell now all this kind thing na una cause am to my gbẹ́rẹ́ believe me nìkan so say una no trust me ẹ ti mú mi now ẹ rò pé bóyá fẹ́ cheat ní pẹ́pẹ́ mo ti lọ gbowó èmi mo gbowó èmi mo kówó sápò. And because of the trust that you have in me, that's why you are still standing here, that you are even talking. Bàbá ẹ gbójú ń bẹ̀jà rẹ̀. Ẹ gbójú ó ti kọjá. Tiger ti sọ̀rọ̀. Ojú ẹ fò ní. 9 million to 20 million. Ṣé ń ṣeré ni? Ló bí ṣeré kan bí àwọn bá tó ṣe táwo la pè ní. Ẹ wò sí kọ́ńtẹ́ máa padà ṣe náà ni. Ẹ jẹ́ ká lọ kí sílé. A máa kíyà ẹ̀ sílé o, kẹ̀mí ò lára ẹ̀. Ẹ̀yin ẹ̀ tẹ̀ lọ bá ọgbẹ́ni. Owó yẹn ti dín kò yẹ ọgbẹ́ni. Ṣéjì tó kù bá wa gbé. Tó bá lórí òun yìí àbó ń ṣe òun bákan a máa ṣe kinní yẹn wàá ṣe é fún Ọlọ́run. Ok, jẹ́ kí n burst the brain gbogbo yín ṣé ẹ believe pé mo ti lọ sílé máa yẹn ṣá. Madam ẹlẹ́kẹta tí mo máa wá sínú ilé yìí
tí bá dẹ̀ béèrè ọkọ yín ẹni ọkọ yín ò sí ní. Ẹ wo, tell your husband that Voltron needs his money. Tí bá pàrọ̀ wá síbí báyìí tí mi ò bá rí owó mi. Madam, ẹ ní like mi rárá àtọ̀. Madam, ìkòkò ń ṣe ṣú ń ṣe kò sẹ́ni tó rí. Tí olóòmọ à ń gúnyán, ariwo àwa ta. Madam, I don't want to come here to come and mix up. I'm a very cool gentleman. Ẹ má jẹ́ kí n wá sí by next time kí n wá misbehave. I don't want to misbehave. Don't see the animal in me when I come back here. Tell your husband, Voltron. Mi gbọ́. Kò sígbà tí ẹ débẹ̀ tí mi jíṣẹ́ yín fún. Wọ́n dẹ̀ promise mi pé wọ́n máa pè é, ṣé wọ́n wá pè yẹn ni? Mo ń pe ọkọ yín pa fóònù mọ́ mi létí. Ó ń busy call mi. Ẹ má bínú. Ẹ má bínú. Má bá mi sọ̀rọ̀. Madam, I've said that. Next time tí bá padà wá síbí. This will be a great pity. I take my leave. Ẹ dẹ̀ ní sùúrù náà. Mi ò láì lè kọ́ báyìí fún ọ̀dọ́. Wọ́n ṣe máa ń yàrá ń sìn. Kí ni gbogbo ilé? Shall una believe? Now see. Now wetin go happen be this? Me dey go back there and not me alone. Àjọ máa lọ kẹ́yìn kan wá lọ mú ojú ajé kan ní sọ. Tẹ̀sí wèrè. Bàbá délé tábà balẹ̀ àbáyàwó ẹ̀. Aláyé kò tí ẹ sí. Tábà báyàwó àbá ọmọ ẹ̀. Àwa ṣe wọ́n bó ṣe wù wá. Kò tí ẹ síṣẹ́ lọ́sẹ̀ yìí, iṣẹ́ la máa ṣe túnra tọ̀sẹ̀ yìí. A máa pàyà ẹ̀ ní aláyé kò sí. Maybe 1, 2, 3 we we'll go there together. Mo na see wetin dey happen. No wahala, una will meet me. Ẹ pàdé mi lọ́wọ́ yẹn. Bàbá ẹ máa pa àwọn tí bá ti débẹ̀ yẹn o. Ó fún wa lówó wa kò fún wa lówó wa. Lájẹ́rẹ́ ni ẹ stop ẹ o. Ṣé Z-word là ń wò ni? Báwo wá ni? Mo lọ sọ́sìtì. Mo rí ẹsẹ̀ àǹtí mi. Kábíyèsí. Mo dáràn. Màámi, ẹ ṣáàjà máa dúpẹ́. Ẹ wò ó, ṣùgbọ́n dókítà ní wọ́n ti ń wà alright. Wọ́n ti ń response sí treatment. Ká ní sọ̀rọ̀. Ṣé kò ṣàfojú ara ẹ̀ rí? Mo rí pé ó ti wà dáadáa. Ó wà òkè. Kò sí nǹkan kan tó ṣàǹtì. Ṣé mo bá mọ̀ bí ẹ̀ ní nǹkan kò gbọ́dọ̀ ṣe? Ṣùgbọ́n tẹ bá rẹ́sẹ̀ àǹtí mi gbọ́n mi. Mo dáràn. Ọlọ́run má jẹ́ fojú sunkún ọmọ. Tó lọ jẹ́sẹ̀ ṣé kò tiẹ̀ mọ́ wọ̀ bá. Tó bá lọ jẹ́bi téèyàn ò lérò tó mẹ́mi lọ ń kọ́. Mo ṣàfojú ẹ̀ jẹ́ ilé kò tọ́ mi. Ṣé ó tọ́ mi? Wọ́n ti wà òkè sẹ́ máa mi. Kò sí wàhálà, àjọ máa sùn lọ hospital yẹn lálẹ́ yìí. Irọ́ kò nídìí ẹ̀yin ẹjọ́ kò lè mi á sùn tí wọn. Kò nídìí ẹjọ́ kò lè kẹ́ máa sinmi máa sùn tí wọn ní hospital ẹ má wò lórí. Kì í má lọ́wọ́ mọ́ mi. Kì í má lọ́wọ́ mọ́ mi. Àjọ máa sùn hospital ni. Mo máa tẹ̀lé ẹ débẹ̀ àjọ máa sùn hospital. Mo máa fojú mi rán ọmọ mi báyìí. Mi ní ẹ tẹ̀lé mi kẹ́ ẹjọ́ kò. Máa lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀. Ẹ believe pé látìgbà tí àwọn olè ti wá rọ́ọ̀bù lé wa lọ́kọ mi ti pa mí tì kò tiẹ̀ dá sí mi rárá tí bá so oúnjẹ fún kò ní jẹ ẹ wo mọ́mì ó ti sún mi o ṣé ẹ mọ̀ pé àṣírí kan wà tí mo keep láti ẹjọ́ ẹ̀ tí mi ò sọ tó dẹ̀ kí n sọ fún yín. Àǹtí mi àṣírí ṣé kò ṣe pé ìlẹ̀ rán àwọn boys wá sílé yín tẹ́ set ọkọ yín up. Kí ni ìtumọ̀ yìí? Irú èdè wo nìyẹn? Ìtumọ̀ ọ̀rọ̀ rádaràdà tàbátà bá wà níbí báyìí náà ṣé mo ṣe máa sọ nìyẹn? Mo ń gbọ́ àṣírí wo ló wà láàrin wa tọkọ ẹ̀. Mami ṣé mo pé pọ́kọ́rí ni mò ń kù lọ ó dẹ̀ pé ọkọ mi àti àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n jọ ṣe tí nǹkan mi ò really mọ nǹkan tó wà between them so tó bá ti dé ọkọ mi máa sọ fún mi pé kí n sọ fún wọn pé òun sì lé màá sọ fún wọn ẹ̀kíní ẹ̀kejì ó wà dé lẹ́kẹta mo tún wá sọ the same thing fún wọn bínú ṣe bí wọn rí ẹ. àwọn gẹ́gẹ́ ìpamọ́ ọkọ mi ò sí lé. láti jẹta ni wọ́n ti jáde ó dẹ̀ máa lò tó 2 weeks kan tó padà. 2 weeks. 2 weeks mi ìpawọ́ ojú ẹlẹ́dàá yín tó. Kò dáa, kò burú, but máa pàrokò lẹ̀ fún ọkùn ẹ̀ tó bá dé. Susan Abushi, wá gbọ́ o,
ọkọ ẹ ti forí ọ̀ka ọmú ó lè ṣetán láti rí jà ọ̀ka tiger. yes. bẹ̀rẹ̀ ṣí. wow. ẹjọ tó ní. ṣọlá kí ló ṣe ṣé wọ́n sọ pé wọ́n fẹ́ pa ẹ̀ wọ́n fẹ́ kó fún yàrá. ó là ó. bàbá rẹ̀ náà fẹ́rẹ́ ó ṣe rẹ̀. bọ́sù bá yà ọ̀ka ẹ̀sìn. ó dà aláyẹ bí fún yàjà ó là lálà. má bí lómi ò kí lo kọ́ńdọ̀mù ó tàtà àwọn òṣèré ọkọ ẹ̀jẹ̀ wá lówó ara ẹ̀ wá lò ara ẹ̀ má domi ẹ̀tọ́ ọlọ́dà ẹ̀ ló kù sí dá o ara ẹ̀ èmi náà wá ṣe tèmi o. ara ẹ̀ tẹ̀mí kan ní. tiger. yes. are you satisfied. bàbá ó kí oúnjẹ bàbá ni oúnjẹ olóyè oúnjẹ bàbá olóyè ó kí bí nǹkan ẹ̀mí báyìí. kí ló ṣe é bọ́lọ́ lọ. àbò òṣè mélòó láti ṣe lára rẹ̀ kí ló máa fún ẹgbà jù àbò òṣè ó jẹ́ dúpẹ́ lọ́wọ́ aláyé tó máa ṣe bẹ́ẹ̀ tẹ́mi kúrú bí tí wọ́n lọ. a kó fún ẹ látòkè délẹ̀. madam sọ fún ọkọ ẹ I got front I don't joke with my money. adìyẹ ìrànà lówó kò ṣe òun àjẹgbẹ́ yóò yẹ mi. aláyé ó pọ̀. Àǹtí mi. Wọ́n ṣe dédé. Wọ́n lè pọ̀ ẹ́. Bẹ́ẹ̀ni màá. Kí ló dé tó ṣàlàyé ilé ìfún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀? Màmí, mi lè sọ kò gbẹ́nu mi láti sọ. Màmí, àǹtí mi. Sí wàhálà. Lọ́rọ̀ dédé, sùúrù náà ló máa ṣe. Ó gbọ́ mi, ó máa ná sùúrù sí i. Àbí ọkọ ẹ̀ náà ṣàtìmọ̀ pé kó òun ló ń kú lọ. Wá ná sùúrù sí ni. Wọ́n bí kí ni sùúrù. Máa ní sùúrù ni, ṣé máa ní o jáde ilé ọkọ ẹ ni, ṣo fẹ́ dálé mojú sílé ni. Ó máa ní sùúrù náà ni. Màámi, ó ti sún mi. Sùúrù tí ò lọ́jọ́ nílé yìí. Sùúrù náà ló máa ṣe. Èmi mọ̀ pé ọkọ ẹ máa yí padà, òun náà tó ń ṣe ohun tó ń ṣe yẹn. Bóyá mo ì tí ì yé dáadáa ni, nígbà ó bá yé àmọ́ ohun tó ń ṣe. Àmọ́ èyí tẹ̀ máa sọ fún wọn ni pé kò lọ ṣe sùúrù kàfàtì. Kí ni sùúrù? Àǹtí mi, gbogbo tẹ́ sọ fún mi nínú ilé yẹn, kí nǹkan fẹ́ fèsì nínú ilé yẹn lẹ́ẹ̀kan ni. Gbogbo tẹ́ sọ pọ́kọ yín ṣe yẹn, ẹ̀yin lẹ̀ nígbà fún wọn o. Ẹ má gbà fún wọn sẹ́ ẹ̀. Mo mọ̀ nǹkan tí mò ń sọ. Ó ní táyà pọ́tẹ́ pọ́kọ mi bá mi try gbọ́dọ̀ bí ṣe. Mi ò gbà fún ni. Ẹ má gbà fún wọn. Solace, I've tried all my possible best. Kí ni ṣe fún wọn? Ó mọ̀ pé ọ̀rọ̀ kì í ṣòkúta. Mo ti bẹ̀ títí pé kí ni mo ṣe? Ṣé mo ṣe ẹ ni? Màá pè láàárọ̀, màá pè lọ́sàn-án, màá pè lálẹ́. Ó kọ̀ kò tiẹ̀ sọ fún mi. Kò tiẹ̀ fẹ́ rí mi látọ̀ rárá. Ó ti sún mi. Ṣó fẹ́ kí n para mi sí òun lọ́hùn kó tó gbọ́ ni? Bo àbúrò ó ti sún mi. Ilé ayé tiẹ̀ ti sún mi pátápátá. Ẹ wo ilé ayé ò ní sún yáǹtì mi. Ẹ máa ṣe sùúrù. Bó kó tèmi mọ̀ tẹ́ ẹ máa ṣe ń sìn ní wípé tó bá ti di ní alẹ́ ẹ ra ta ọtí díẹ̀ ẹ ta sínú kíní fún ọ ẹ ta sí kọ́kọ́ mú
kẹ́bìrì nǹkan tó ń ṣẹlẹ̀ ṣó yẹ ẹ jẹ́ àmà lọ́ máa sọ fún yín ẹ jẹ́ àlọ́ àti pẹ́. kí ló ń ṣe kí ló ń fọ ọkàn mi fún sí. Why are you doing this to me? Kí ni mo ṣe? Ó máa yẹ ṣé mo pé jẹ́jẹ́ mi mo fi ẹlẹ́nu ẹ̀jú ìmọ̀ràn wá jókòó sí ibà mo dẹ̀ ń ṣe nǹkan tó wà very important lórí fóònù kí ló wá ń disturb mi fún sí yìí náà. Láti ìgbà táwọn àmúrọ̀bà tí wọ́n ti wá sílẹ̀ tí mo sì légbò lẹ́sẹ̀ tí máa ní pé kẹ́ ẹ sọ ọmọ mi ẹ máa ní irọ́ pé torí egbò ẹsẹ̀ mi pé kó jiná ó tún ti jiná ń sìn ara ò kí ń ṣòkúta náà. ṣó mọ̀ pé tí ṣìgìdì bá máa tẹ̀ mo máa ní kó gbóhùn lọ sódò lọ́wọ́ ẹ̀ àsìkò ẹ̀ tẹ́ ẹ̀ rí o mo ní sùúrù fún ẹ tó o mo ní sùúrù fún ẹ tó ṣó mọ̀ pé mo ní sùúrù fún ẹ tó. Why are you treating me like an outcast for Christ's sake? Kí ló tiẹ̀ kí ló ṣe wò ó máa ń ṣọ́ ọ̀dẹ̀ lóògbó bá sọ̀rọ̀ ni ní ọ̀dà mi náà ọ̀dẹ̀ lóògbó bá sọ̀rọ̀ kí ló kí n bá wà ẹ́ kí ló bá fọ́ ọkàn mi jọ sún fún mi jọ wọ́n ní kó sún kúrò fún mi kí ló ń ṣe wú máa ìgbọ̀nà mo jẹ́ kí n sọ kọ̀ọ̀kan tí ò yẹ fún ẹ ọ ní ìgbà míì wà ayé máa wà kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ máa wà kò ní sáyè but ní alẹ́ yìí ayé wà ọ̀rọ̀ wà mo dẹ̀ ní time láti sọ fún ẹ. mo dẹ̀ fẹ́ kó tẹ́ etí yẹn gidi kó máa gbọ́ gbogbo tí mo sọ dọ́rọ́ kí ló fi mí pè náà ṣọ́ọ̀dẹ̀ ló pè mí ni. gbogbo bí mo yẹ sọ fún ẹ pé ìtorí egbò ẹsẹ̀ ni ò jẹ́ kí n lè súnmọ́ ẹ kí n lè ṣe kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ o. It was deliberate. Read my lips. Intentional act ni. Jọ kí ló fi mí pè náà tí ẹ dá mi lóhùn náà kí ló fi mí pè mọ́ ṣé lọ́jọ́ yẹn púpọ̀ yẹn wá bíbà táwọn gáàsì yẹn wá bíbà tí wọ́n ń bẹ̀ sùn ṣé bí mo mọ gbogbo science tó ń give me bó ṣe ń dún different sounds jọ tèmi àti ẹ̀kọ́ bá ní nice time ṣé o máa fún mi nírú sound àwọn ringtone yẹn bíbọ̀ yẹn ṣe ń gbọ́ ẹ mọ́lẹ̀ ló ń fún ní oríṣiríṣi ringtone èmi àti agbọ̀nsọ máa fẹ́ mi ní ringtone bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ mi mọ̀mọ́ ni ṣọ́ọ̀dẹ̀ ló pè mí ni gbogbo bí mo ṣe wà lókè yẹn mò ń gbọ́ gbogbo bó ṣe ń give for different ringtones. ọmọkùnrin yóò bẹ̀rù ọjọ́ bẹ́ẹ̀ni sọ̀rọ̀ wọ́n bẹ̀rù. I did it to save your life. Save yourself. nǹkan tó ṣe yẹn o ṣe fúnra ẹni. ikú máa lọkùnrin o ikú lọkùnrin o. hello ọjà stop gbogbo that tears yẹn let me tell you something ó better kó tẹ etí ẹ sílẹ̀ dáadáa kó gbọ́rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ mo máa travel lọ́tùnla tí má lè ti travel tí bá máa padà wá sí inú ilé yìí ṣé o mọ̀ kó máa sọ pé òkú méjì á gbọ́ lọ́hùn lé àmọ́ èmi ò ní kú o ó dá mi lójú kó o lè máa kú ìwọ jẹ́ kí n gbá ìlú nonsense don't press it. ọkọ ẹ wá kú òǹlé láti ìjẹta ibo ló wá sọ pé òun lọ. màámi ni mo bi tó lọ kì í ṣe pé òun nìkan ló kúrò òǹlé ó ní kémi fúnra mi pé kémi náà kúrò òǹlé pé ìbágbépọ̀ èmi àti òun kò lè wọ̀ mọ́ òun ò ṣe mọ́ kí n kẹ́rù mi pé kí n máa lọ ó dẹ̀ ti wá sọ pé tèmi ò bá kúrò òun ilé yẹn òun ò ní padà wọnú ilé mọ́. ìyẹn ọkọ ẹ náà ó ní kó jáde kó òun ilé kó kó ẹrù ẹ kó jáde nù ilé àríyọ̀ ní kó kẹ́rù ẹ kó jáde nù ilé ó dà bẹ́ẹ̀ òun dẹ̀ ti fi lélẹ̀ láti jẹta
èṣù ní yẹ́ nìkan kan yín lò ó wá ní o jáde lórí pé oore ló ṣe fún tó fẹ́ gba kú ẹ̀ kú ó dẹ̀ tún ní kó jáde náà ìmọ̀ràn tèmi rèé o olójú òní lajú ẹlẹ́kẹta ló bọ̀ kó wọ̀ èmi ò lè jẹ́ kó lọ́ọ́ fi ronú ṣe rẹ̀ léṣe síbẹ̀ kò dẹ̀ ń ṣẹ̀tọ́ mi láti kó tẹ̀lé ẹ lọ́ máa lọ bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ abẹ́tà kó kó ẹrù ẹ èmi ò ní kó o gbẹ ẹrù ẹ o kó kàn mú wọn bá díẹ̀ kó máa bọ̀ ń bí títí táàrọ̀ ọkọ ẹ máa fi rọ̀ nígbà bá máa pèèyàn bíi 2 mẹ́ta wọ́n á pè jókòó wọ́n á bá yín yanjú ẹ̀ ṣùgbọ́n kó tiẹ̀ ṣì wà lọ́dọ̀ tèmi kémi máa rí ẹ̀mí ẹ̀ ló ṣe kókó sí ni. Màámi ṣé mi ti wá love dáhùn báyìí ikú ẹ ni mo dẹ̀ ń kú lọ o. èyí tó ṣe yẹn ní ìfẹ́ ọ̀ṣọ́. ẹ má sunkún mọ́ àǹtí mi ẹ má sunkún. ojú tó jọ rárá. no. èyí wo bẹ́ẹ̀ gbẹ́ ẹ sọ̀rọ̀ èyí tó fẹ́ máa ṣe yẹn èmi ò fẹ́ o mọ̀ pé mi kọ̀ pátápátá ká máa ronú ká máa tí kì í mọ̀ kankan pẹ̀ o. bí mo ti gbọ́ tẹ̀ ń pè mí fún ajá lóúnjẹ ní ẹ̀yìn ni ẹ̀jọ̀ má bínú ṣé ẹ fẹ́ lọ káwọ̀ sí lọ fọṣọ ni ṣé wọ́n sì máa ṣì ti bàjẹ́ nu ilé ni kápẹ́ tó bá rí pẹ́ ẹ̀. Láńdégbé kò lè yí ẹ mo ti ń lọ. ẹ lè yé mi màdàmú ẹ má fi mo dákú ṣeré o èmi kò ní fẹ́ ṣe léyìí o àwọn eré kí ẹ̀ má gbára yan di èmi kò ní fẹ́ ṣeré burúkú eré ọmọdé wa ṣé ìgbà tó gà kú tó tíráfù ẹ̀yin náà fẹ́ fi wá lẹ̀ ní ilé wá rí i pé àníkọ̀ṣà máa ṣe ṣòro agolo ẹni bá sọ̀rọ̀. tí ọkọ mi àríyọ̀ dòdò tó bá dé ó ti by the time tó fi bá máa padà dé tóun bá bá mi lé òun máa pa mí. mi ì dẹ̀ sí ìfẹ́ kú I'm just going for a while jẹ́ kí n máa lọ. ọ̀gá ṣọ́bà ṣẹ́rẹ́ ìgò tẹ́ ẹ lò yìí bí bá mímu náà sì mo padà kí n reply ẹ̀ fún yín ṣẹ́rẹ́ ìyá alákọ̀wé náà lẹ̀ sínú ìwé yín pélébí tẹ́ máa ń kà any a problem solve is a problem share kí ló mú yín tẹ́ fabrate ẹ wo bí ẹ kí bọ́gà sọ̀rọ̀ ṣé ti gbọ́ ẹ lọ́bì kankan àjọ máa gbónú lẹ́yìn ni ṣé gbọ́ ẹ lọ́bì kankan máa gbọ̀n wọn lórí fóònù. ṣé ẹ dẹ́ta wà ní báyìí. ṣé ti wá lọ lẹ́sẹ̀ yìí ní madam ẹlẹ́dẹ̀ ilé tó kúkú wàrà tó yín ó wá ní lẹ́sẹ̀ yìí pé madam fẹ́ fi kọ́ńpánì lẹ̀ ó nígbà ó dàbọ̀ madam lọ́nà òwúyọ pàdé o kárìíra pẹ̀lẹ́ yọ ká má bàa fi kú wàrà wá ẹgbẹ́ o. That's my story. Is it that you people take me like that, or you leave me the way I am? Understand it? Shuri Ntonshe is just a case of transferred aggression, and I believe that we'll be Kologun before. Do you understand? You have to pick up the pieces of your life
o lè continue by now. Also, o share pẹ̀lú mi gan tí mo jọ rẹ rí. And I'm not sure pé àwọn ọ̀rẹ́ yìí náà ló pa ẹ̀. It's okay. Two wrongs can never make it right. I lost my mom. It's okay, and my elder sister. I miss them so much. She have been through a lot. Ọmọ gbọ́ fi dúdú sọlá ọmọ òjò láfi gígùn sí rògbòdò ọmọ ayímúra bí pẹ̀sì ọmọ òrókò bàbá gbí ọmọ ayímúra bí pẹ̀sì ọmọ akókùnfún yókò bí ọdídẹ ọkọ mi ọmọ ajíwòjíwò lẹ́kẹ̀ẹ́. ìwọ náà kì í sí ọkọ mi omúnú mi kò ọlọ́run á dùn nínú mo pe ọjọ́ òkú mi kó o mú ìyàwó wálé kí n rọ́mọ rẹ báyìí kí n gbọ́mọ rẹ dání kí n ké pa ó ṣèlérí òun sẹ́yìn ọlọ́run á dùn òun ọmọ á gbọ́rọ̀ sí wọn náà wá sórí ilé lágbára. àmì àṣẹ. Kúnlé ilé ẹ̀ máa ń ṣe pàṣẹ sórí pé ká máa kí ara wa yìí a máa wá fi oríkì tiẹ̀ kì ẹ́ èmi náà máa fẹ́ fi oríkì. ìwọ náà forí kì tiẹ̀ kì àmọ́ kó jẹ́ pépèpè torí kì í tọ̀dọ̀ tọ̀hún ló máa láti. torí bí tó lè lọ pé òun lọ n tó ṣe dùn mí n tèmi rò pé mo máa bá ń ta ọ̀tọ̀ ni èrò tèmi ni pé irú àyájọ́ ọjọ́ òní tí wọ́n ń bọ̀ kò yẹ kó o dá nìkan rìn. ìwọ àtọmọ yín lọ yẹ kí n fojú mi kí n fi rí irú ẹja tó lọ rè rà lọ́jà kí n wo bóyá ẹ̀bọ̀ fún dàbí. tó ní tèmi tẹ lérò ní wípé dédé yà ń sọ yìí wọ́n ìtumọ̀ rẹ̀ pé fọ̀ yàrá rè yẹn fọ̀ sí gángan rè wọ́n fẹ́ ṣe lẹ́ẹ̀sẹ̀ yìí bí o ti gbọ́ èmi náà kò ní gbá ìlọ́jọ́ náà lágbára Ọlọ́run. tí n bá ti pọ̀npé sìn ní máa àjọwá bọ̀ kàmá wa kì í bóyá bíi weekend orí ẹ ṣẹ̀ṣẹ̀ pé. so màá wá mú ojú ajé kó oníṣọ̀ bóyá ìyàwó yín rèé o. má lè wọnú ẹja tó o mú ńgbà tẹ́mi ìfẹ́ lọ́ọ́ fẹ́ yá ẹ̀ gbogbo ayé báyìí ló tẹ̀lé mi wọ́n rí pé mo mẹ́ja gidi mo lò tó darúgbó irú ayé tí wọ́n dá mẹ́ja dá. ẹgbẹ́ kárí o tó ju wọn sórí ẹ̀kọ́ gbẹ́jà ńlá. ṣé ọṣà ti jẹ tó fún ẹ. èjì sẹ́kàn kan kò ní o. obìnrin ìjẹta ló sẹ́ndì ẹ̀ sí mi ò tí ì lọ ráyè gbà mi sọ pé o ṣé mo sọ pé kò sẹ́ndì ẹ̀ sí mi. bí bàbá rẹ̀ ṣe é ṣe lè ní kò bá ti dìde owó. ẹ mọ̀ lẹ́rọ̀ láti. mo ti rí i àbí sẹ́mi ọ̀jẹ̀ wọ́n ni mo ti rí mi ò tí. ó pọ̀ sí rí tèmi ń kọ́ o tèmi ń kọ́ lórí ẹnu rẹ̀ máa fi kọ́ méje tèmi ń kọ́. alẹ́ mi máa fún ọ ti fẹ́ mi àti tiẹ̀ papọ̀. etí mo fún yẹn ìyẹn àti ìyàwó ẹjọ́ pé má mi. àfi ilẹ̀ ọ wà lọ́wọ́ èmi ti yá ẹ ló ti fún yìí o. mo ti gbọ́ báyìí wọ́n ṣe rárá. ẹ wò wá èmi náà kò ní gbẹ̀yìn níjẹ́ náà o n kò ní gbẹ̀yìn níjẹ́ yẹn o. sórí gbogbo àwọn ìgbà tí wọ́n máa ń sọ èkó gbọ́ èmi nìkan ló lè máa bá sọ lóde báyìí owó ọ̀gbọ́ èkó láti sí. ọ̀yà kéde nínú àti ọ̀yà àbí.